mo ní kí n wá kí yín February 23rd lè gbé wa. Mo ní kí n wá kí yín ẹ kú oríire, congratulations sí yín, congratulations, oríire yín á bá yín kalẹ̀. Ṣé bẹ́lẹ̀ burú léèyàn ni, kò sí wàhálà. Wọ́n ní kán lọ bá yín mú ọmọ yín again. Wọ́n ní kán lọ mú Sunday Igboho ṣá. Wọ́n ní kí àwọn DSS lọ bá yín mú again. Wọ́n sọ pé ikú ilé báwo ti máa ń pa owó yẹn. Bí ikú ilé ò pa ní tòde ò lè pa ní. Ara ayé ẹ gbọ́ bí ikú ilé ò pa ní tòde ò lè pa ní. Ara ayé ẹ gbọ́ ọmọ Yorùbá. Congratulations, ẹ ṣáà kú oríire. Ẹ kú oríire. Olóyè Sunday Igboho ṣá to be arrested again. Mi regret pé wọ́n bí mi níbi ọmọ Yorùbá. Mi regret ẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé olórí burúkú kọ̀ọ̀kan gbọ́dọ̀ wà nínú kọ̀ọ̀kan. Kò sí bá ṣe fẹ́ ṣe. Wọ́n ní kán lọ mú Sunday Igboho again. They are calling for his arrest. Ẹ kú oríire. Àwọn Fúlàní ti fẹ́ gbèjà yín o. Ẹ mà kú oríire o. Àwọn Fúlàní tẹ́ rojọ́ fún, wọ́n ti fẹ́ gbèjà yín o. Ẹ ti rojọ́ ọmọ yín fàgbọ̀ràndùn. Àwọn agbọ̀ràndùn dẹ̀ ti fẹ́ gbèjà yín. Wọ́n ti ní kán lọ bá yín mú Sunday Igboho again. Kódà DSS, kódà tún dákọ̀ pé DSS ní kó lọ mú. Wọ́n láwọn DSS ní kí wọ́n lọ mú Sunday Igboho again. Ó ti sọ̀rọ̀ jù. Though I love Sunday Igboho, but he talk too much. Why will he say? Why will he? Sórí ìgbà tí Gumi àtàwọn ọmọ ẹ bá wọlé, dictionary ẹ make sure pé gbé síbi ìgbèrí o. Tó bá ti wọlé báyìí, wàá kàn ṣe dictionary ẹ ni. Wàá wá bẹ̀rẹ̀ òyìnbó. Ìṣiṣẹ́ kọ́ńkọ́ná ìgbègbè wàá wá bẹ̀rẹ̀ orí ibú òyìnbó. Mo sọ pé grammar, ayé yìí bàjẹ́ pẹ̀lú grammar. Yorùbá ẹ kú oríire. Ẹ kú oríire. Ìlú tí wọ́n ti ń ṣe sit at home, tí wọ́n ti ń pa àwọn ọmọ tí wọ́n, àwọn tó jọ mọ ìlú yẹn wọ́n ràgàbò tí wọ́n mọ́lẹ̀. Despite all the sit at home, despite bí wọ́n ṣe ń pawó nípalé pàtó ń pagbá pàwó, wọ́n ràgàbò àwọn ọmọ wọn mọ́lẹ̀. Àwọn ọmọ Yorùbá kan náà tún bá wọn ràgàbò ọmọ tí wọ́n mọ́lẹ̀. Ṣùgbọ́n ọmọ tí lọ́sẹ̀ Sunday Igboho he talk too much, fẹ́nu wúgẹ̀tì, fẹ́nu jásílì, fẹ́nu kinní kan ti bá yín. Ẹ pẹ̀lẹ́, ẹ kó padà mọ́ Gumi àtàwọn ọmọ ẹ̀. Nígbà tó máa dé ọ̀nà go explain táyà. Ẹ máa explain ẹ̀mí yá fẹ́ bọ́. Nígbà ẹ̀bí ẹ̀yin lẹ rojú, ẹ̀yin lẹ ní kàn gbà yín o. Ẹ̀yin lẹ Sunday Igboho ń disturb yín o. Ẹni wàhálà ẹ̀ ti pọ̀ jù lórí yín o. Ẹ̀yin lẹ ní kàn gbà yín náà. Gbà mí lè yàn ń gbà. Gbà méṣẹ́ mi èrò. Gbà mí lè yàn máa ń gbà. Ìyàn kan kí ń gbà méṣẹ́ mi èrò. Ẹ̀yin lẹ ní kàn wá wọ́n máa gbà yín. Ṣé mo wà táwọn ará àgùngàn pariwo pé kí Sunday Igboho gbà wọ́n o. Ṣé mo kó lọ gbà wọ́n? Bọ́tẹ́ sọ pé ìtọ́kù tún mọ̀ṣẹ́ lákọ̀ọ́kọ́ wọ́n mú. Lẹ fi sọ nífẹ̀ẹ́ nu wúgẹ́ẹ̀tì. Náà ètò sọ pé tún ní sọ̀rọ̀ jù nísìn, wọ́n tún ní kán tún lọ mú. Kò sí wàhálà. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán. Ẹ káàlẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time. Tíṣò yìí bá ti ń bá yín. According to the time tíṣò yìí bá ti ń bá yín. Mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́. Ẹ ṣáà ti gbọ́ breaking news pé kán lọ mú Sunday Igboho. Wọ́n ní kán lọ arrest ẹ. Sunday Igboho must be arrested again. Ó dàbí ẹni pé mi ò gbọ́ orú ẹ̀rí Ọlọ́run. Ó ń ṣe mí bí ẹni pé mi ò tiẹ̀ gbọ́ orú ẹ̀rí. Kò sí wàhálà. Good afternoon, mo kí yín o. Ẹ ṣeun. Ìyá mi ní Gumi àti DSS àrà ló máa sán pa wọ́n. Ṣẹ́jọ́ DSS ni. Ṣẹ́rí Yorùbá ẹ̀yin gbogbo àìtẹ́pẹ́ nífẹ̀ẹ́ Sunday Igboho. Àtẹ̀yìn àti Sunday Igboho ìkọ̀kan náà jọ ní gbogbo yín. Ọlọ́run. Èmi kàn fi díẹ̀ yàtọ̀ sí gbogbo yín ni. Lọ́dọ̀ tèmi, èmi ní phobia. Kí ni wọ́n máa ń pè phobia ní English àbí ní Yorùbá? Èmi ní phobia fún trust. Tó o bá ẹrí wèrè tó wà ní Yorùbá nation náà tó ti bú mi lẹ́ẹ̀kan
olúbẹ̀ sí ní jàpọ̀gán sí àwọn jẹjà kan a máa ní kò ní tán tó bá ti ṣe wèrè lọ́dọ̀ mi lẹ́ẹ̀kan there is no èmi ò bá ẹja o but there is no second chance fún another wèrè kò gbé wèrè mi wá kò sí second chance fún. Go and sleep o go and sleep o ẹ tó bá fẹ́ sùn kó lọ sùn ẹ lọ sùn torí Ọlọ́run ẹ tó bá fẹ́ sùn kó lọ sùn. I don't give second chance to ọ̀dàlẹ̀ ìbẹ̀rù ní phobia. God bless you. Mo ní phobia. Ẹ jọ boyfriend mi test mi. Mo ní phobia fún trust. Tó bá ti ṣe wèrè déwájú mi lẹ́ẹ̀kan, I will not give you second chance. Gbogbo ọ̀nà kan lọ́dọ̀ tèmi o kò kí ń gbèyàn ṣubú ní ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ tó lè Sunday Igboho a ní eléyìí ọmọ mi ní eléyìí ẹ̀gbọ́n mi ní tó bá ti ń tì í lẹ̀kùn tó ń fún lọ́rùn tó ń yí tó a tún máa gbà wọ́n padà and that thing will continue. Nígbà tó lè Sunday Igboho dé kí tó gbàgbé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wèrè ní bàbá àbí Èkìtì ní wèrè ní gbogbo wọn ọ̀rọ̀ Sunday Igboho tí mo fẹ́ sọ tí mo sọ pé gbogbo even including bàbá Èkìtì tó ń wọlé àti gbogbo ẹ̀ ń tẹ̀sí Yorùbá nation ṣẹ́rí tí tàbá pàjìyàn jì orí ìjì kejì ò ní pépé àwọn tó ń bá ṣe yìí nígbà tó lè Sunday Igboho tí wọ́n fi sílẹ̀ tálájà pangolo yín bọ́ta tó ní Sunday Igboho mo bá ẹ yọ̀ mo tọrọ àforíjì lọ́wọ́ Sunday Igboho ẹ̀ṣẹ́ àti mọ̀lájà pangolo yín aborí má bo ṣinṣin gbogbo ọ̀nà ṣì ẹ̀ ń gbà yán alájà pampasì tí ó ti tọrọ àforíjì ó ti ṣe kinní kan ẹ̀rín yín pa mí. People were sending it to me ìyá kan pé mi ò tẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n wá pè mí ẹ ló Yorùbá wuyì orí ọmọ ẹlẹ́nu pẹ́yẹpẹ́yẹ yẹn tó pe Sunday Igboho ní fẹnuwú géètì ó náà ti realize nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn màámi tẹ́ bá wà lórí show ẹ bá mi kọ sí comment section ọ̀rọ̀ tí mo sọ fún yín ó náà ti realize nǹkan tó ṣẹlẹ̀ ń sìn bí Sunday Igboho ṣe dé báyìí lónìí Sunday Igboho mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ màámi tẹ́ bá wà ní comment section bá mi kọ sí tẹ́ bá ti wọlé bá mi kọ sí comment section mo tí mo sọ fún yín jọ mo ní ọ̀dàlẹ̀ máa jẹ́ lọ́dún èmi Ayélàgbé Àbẹ̀ní kò sí nǹkan tẹ́ fẹ́ pe ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ á máa jẹ́ for life tó bá ti ṣọ̀dàlẹ̀ dọ́dọ̀ mi lẹ́ẹ̀kan ọ̀gbẹ́ni no second chance o ni ò ní bẹ́ẹ̀ jà ìyẹn ò ní iṣẹ́ láburú but that room of second chance I go close am o mi ò ráyè ni mi ò fi ṣe ká mi ò fi ṣe bínú God bless you ìyá mi. Ìgbà tọ́rọ̀ àwọn ọmọ aládùn ṣẹlẹ̀ níjọ́wọ́ ẹ lọ wọn tó post sórí show ẹ̀ I screenshot it mo send ẹ̀ sí màmá mi yẹn ọ̀tọ́rọ̀ àwọn aládùn ṣẹlẹ̀ níjọ́wọ́ ẹ lọ wọn tó post kí wọ́n kó wọn wá bá ẹ létẹ̀ láàrin 48 hours ṣe àbí 24 hours kìíní kó ṣàkó gbẹ̀rẹ̀ dáradára mo á send ẹ̀ sí ìyá yẹn ní Ayélàgbé ẹ̀ sọ báyìí o ní ọ̀dàlẹ̀ á máa jẹ́ láíláí téèyàn bá ti dà ẹ́ lẹ́ẹ̀kan má jẹ́ kó dà ẹ́ lẹ́lẹ́ẹ̀kejì bẹ̀tẹ̀ olóyè Sunday Igboho Ọlọ́run ajé ẹ gbọ́ wọ́n ti ní kí DSS lọ mọ́ olóyè Sunday Adéyẹmọ Igboho ṣá ẹ ká sì tẹ̀lé sọ́dọ̀ olóyè Sunday Igboho because bí ta fẹ́ yà lé ní pọ̀ ẹ̀bẹ̀ kí tó lọ síbẹ̀ sọ́dọ̀ olóyè Sunday Igboho bàbá Èkìtì ẹ jẹ́ ń ṣe ṣó mo ẹ̀ṣẹ̀ wọlé sórí ṣó ni ẹ kí n fi yín sí kí ni mo fi ń ṣe ṣó ó ti kán mo tó pángolo pọ̀ nílé ni pángolo ni mo tó pọ̀ bàbá Èkìtì à ń gbọ́ yín bàbá Èkìtì ẹ ṣáà ní sùn bàbá olórin mi mọ̀ kó tó dé o speaker yẹn o speaker o ẹ jẹ́ ń túnṣe máa pè yín padà máa yìí tí mo fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ mi kátó lọ sọ ó ti ní tó ṣẹlẹ̀ ní Jos ó ní wọ́n ní káwọn sọ fún yín orúkọ ẹ̀ ní judicial ó ní tó ṣẹlẹ̀ ní Jos ó ní according to information mi ò gbọ́ English o mi ò gbọ́ English kí wọ́n máa ń pe àwọn information tó jẹ́ pé inner information inú lọ́hùn
ó náà sọ pé tó ṣẹlẹ̀ ní Jos yẹn pé child play ni tó ṣẹlẹ̀ ní Jos níjọ́ Palm Sunday tí wọ́n pa èèyàn lọ rẹpẹtẹ yẹn wọ́n lọ́mọ ń bọ́ ọmọ ṣeré ni wọ́n táwọn bá dé tán wọ́n lẹ́jẹ̀ everybody àgbẹ̀ wọn láwọn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni o àwọn ò tí ì dé o judicial ló sọ náà ẹ gbójú ayọ̀ yín sókè o ọmọ yín ni o àdìsá yín ni o Sunday Igboho yín ni Oriwa asked DSS to arrest Sunday Igboho over threats. Yes. If you can come on YouTube, come and sit on YouTube and tell me lórí TikTok. Tó yẹn ará lóyìnbó lẹ̀pọ̀ lórí TikTok. Ó ní mo ti gbé wá sí fún yín yìí. Wọ́n ní kí wọ́n lọ DSS to arrest Sunday Igboho over threats. Ẹ jọ̀ọ́ ẹ má ti pè ẹ jọ̀ọ́ ẹ má daṣọ yòówù. Kò tí mo fẹ́ sọ fún yín pọ̀ ẹ má ti pè ọ̀rọ̀ pọ̀ ní ìwé pẹ̀jọ́. Sunday Igboho nìkan náà fẹ́ mú. Àwọn mẹ́ta ni wọ́n fẹ́ mú tó máa shocktalize gbogbo yín. Kódà ìkan nínú wọn gan wọ́n ti rope ẹ̀ pé àwọn tí wọ́n pa ní Jos wọ́n ló mọ̀ ń pa ẹ̀. Yorùbá ẹ kú oríire ẹ kú bí tẹ́ bá yé yín jáde ẹ kú bí tẹ́ ti bẹ̀rẹ̀ láyé yín ẹ kú bí tẹ́ bá yé yín dé ẹ kú bí tẹ́ ń bá yé yín lọ. Wọ́n ní kí wọ́n lọ gbé Sunday Igboho. Mo wá wo àwọn tó ń dáwọn pera wọn ní Oriwa yìí kí human rights kíní kò human rights writer níjọ́ wo tí mo sọ fún yín human rights writer kíní kan activist ìjọ́ wo tí mo sọ fún yín nígbà tí ọmọ kí ló kọ aládùn àti ọmọ kejì mi ìrántí orúkọ ẹ̀ kíní kan tinker ṣe funny tinker tí wọ́n ń sọ níjọ́ wo mo sọ fún yín last show tí mo ṣe kó tó di pé mi ò ṣe ṣó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo sọ fún yín pé kinní yẹn wọ́n ti gbé internationally mi ìrẹ́ni kankan sí comment section nípa bí àwọn ènìyàn òde ẹ̀gbọ́ pàtí mo sọ wípé ẹ lọ túṣò yẹn wò mo ní kinní mo ní wọ́n ti gbé international. If I dey tell you say as I dey do the Yoruba nation I even dey inside politics. Yes, mo lè wà ní 2% politics láàrin wọn. Mi ò ṣe politics o. I am not into politics. I am in politics. I am not into Yorùbá àbí English yẹn kó yé yín dáadáa o bí ìjẹ́ lọ sí school yìí mo mọ mi different tó wà láàrin in and into. So ẹ mọ English yẹn I lọ school mi dáadáa mo mọ yàtọ̀. Mo sọ fún yín gbà pé kíní yìí ti rìn tayọ bí àwọn aládùn àti funny tinker ṣe gbé. Nígbà mi ò lè máa bá àyàn jà tó jẹ́ wípé àwọn agbọ̀ràn dùn náà máa ṣiṣẹ́ lórí kinní yẹn bí wọ́n ṣe ń parí nílẹ̀ Yorùbá. And again mission tí àwọn Fúlàní ní I said so God bless you sir. Mission tí àwọn Fúlàní ní láti ràgàbò láti yàbò yín tó gbọ́ báràkà máa yá lù wọ́n máa yá wọ́n yẹ fẹ́ yàbò yín. Wọ́n rí Sunday Igboho bíi threat. Wọ́n rí bí ẹni wípé òun ló sì ń fi ìyí apá ẹ̀ bò yín bó ṣe fẹ́ bò yín bó ṣe ń bò wọ́n ní Jos lọ́wọ́lọ́wọ́ yìí bó ṣe fẹ́ bò yín wọ́n ṣe rí Sunday Igboho pé Tinubu tó fi Sunday Igboho lẹ̀ Tinubu náà lọ́pọlọ Tinubu náà mọ nǹkan tó ń ṣe ṣé bí Punch newspaper ló gbé yìí Punch ló gbé yìí kò kí ṣe pé àhesọ bó ní Yorùbá wuyi ti wá gbọ́ àbí kinní kan. Wọ́n ní kán lọ gbé Sunday Igboho yín. Wọ́n ní DSS must arrest him. Ọ̀rọ̀ pọ̀ ní ìwé pẹ̀jọ́ o. Kí ló sọ? Òbí ògbọ́dọ̀ wá sílẹ̀ Yorùbá o. Abẹ́kìtì ò ní jẹ́ àṣeṣo. Abẹ́kìtì ó yà ń gbọ́ yín sà. Abẹ́kìtì à ń gbọ́ yín. À ń gbọ́ yín sà. Orin tí mo kọ lẹ́ẹ̀kan náà ni mo tún máa gbé wọlé pé à ń jù wọ́n lọ òṣèbí lẹ́jọ́ ìjà alára kì í tán bọ̀rọ̀. Ṣé rí gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá ó yé wa àdẹ̀mọ̀ àwọn tó wà lẹ́yìn ẹ̀. Ṣé láwọn tó pera wọn ní human rights tí wọ́n kọ̀ pé kán lọ arrest Chief Sunday Ọmọdéyẹmọ Igboho ṣá? Kí ló dé tí wọ́n kọ̀ kán lọ arrest àwọn DSS tó ń pa ìran Yorùbá? Kí ló dé tí wọ́n kọ̀
àwọn tó ń kidnap ọmọ Yorùbá lọ́nà ṣé ẹ rí màmá mi tó ṣẹlẹ̀ ó yé wa ẹni tí òye ni òye ṣùgbọ́n ó yé àwa kan wípé àwọn yẹn ń wá kí Sunday Igboho torí ìlú ẹkùn torí security ilẹ̀ Yorùbá tí wọ́n gbélé Sunday Igboho lọ́wọ́ ní ogun yẹn fi pọ̀ bọ̀tọ̀ ọmọ aládìsá máa borí wọn àdìsá máa borí ṣé ẹ rí màmá mi yẹn máa gbọ́ mi. àpọ̀lẹ́ ń sà. nígbà tó ní Sunday Igboho sọ wípé kí Àtìkù kó má wá sí ilẹ̀ Yorùbá wá kàfé àti Òbí èmi bàbá Èkìtì Adó Èkìtì lèmi wà èmi náà sọ lẹ́ni tí a bá rí Àtìkù ní ilẹ̀ Yorùbá á jẹ mọ́nàmọ́ná ìyà. bàbá Èkìtì ẹ má lo threat ẹ má èmi ò support yẹn. ẹ má gbọ́ mi náà ẹ má gbọ́ mi náà. ok sir à ń gbọ́ yín sir. this is not a threat. nígbà tí wọ́n ti ń pa ìran Yorùbá tí Fúlàní kidnap àwọn èèyàn ní ilẹ̀ Yorùbá tó ń pa ìran Yorùbá ẹ rí lórí pépà kan kí Àtìkù kó tẹ̀ ìwọ́ ìyẹn ní pé inú ẹ̀ ń tò sí bẹ́ẹ̀ ṣe pa ìran Yorùbá bí Ìgbò ṣe sọ wípé they are the owner of the Lagos àwọn ló ní Ilé Ifẹ̀ àwọn ló ní Ìjẹ̀bú Igbó kí ni Òbí sọ ìyẹn ní pé inú wọn dùn ọmọ Yorùbá tí ò bá gbọ́n ló máa ní òní mọ̀ pé àárín ọ̀tá méjì ní ìran Yorùbá wà tí ẹnìkan tẹ́rí ẹbí intermediary láàrin àwọn ọ̀tá méjèèjì yẹ tó jẹ́ Sunday Igboho wọ́n wá gbogbo ọ̀nà láti mú wálẹ̀ ìrọ́nà rẹ̀ fa màmá mi máa gbọ́ ohun tó mú Sunday Igboho sọ wípé òun fìyàn kan ní 24 hours kó mú aládò wá àti fọ́nìtìkà mo lè sẹ́ni fídíò yẹn sí yín tẹ́yìn ò bá rí. bàbá Èkìtì. níbi tí aládò. bàbá Èkìtì. àti fọ́nìtìkà ti ń bú bàbá Olúbàdàn. bàbá Èkìtì ẹni sọ̀rọ̀ sà ṣe rí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ẹjọ́ ò kì í ṣe ẹjọ́ ẹni ká má mọ̀ dá ẹni sùúrù bàbá Èkìtì ẹni sùúrù fídíò tẹ̀ ń sọ yẹn kó tó dọ́wọ́ anybody ọ̀dọ̀ mi ló kọ́kọ́ dé mo lè fi gbogbo ẹnu sọ àwọn ọmọ yìí ti bú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàrí àbí wọn borí tí wọn apologize kò kí ń ṣàkọ́kọ́ kò kí ń ṣèkejì wọ́n wá fò fẹ̀rẹ̀ wọ́n lọ bú Olúbàdàn ìgbà tí Sunday Igboho sọ pé kí wọ́n gbé wọn wá sílé òun Sunday Igboho gan ò sí ilé wọn wà ní UK I spoke with him mo fọba tó ní mi búra I spoke with him ó wà ní UK ọlá wípé àwọn ọmọ yẹn bú ìfẹ́dá pé mo ṣe ṣòna tí mo sọ pé àwọn ọmọ yẹn ti kọjá ààyè wọn mo náà bú alágbára kan nílẹ̀ Yorùbá ìjà yẹn ni Sunday Igboho bàbá Èkìtì ẹni sùúrù ọ̀yẹ́ máa jẹ́ kẹsùn máa fún yín láyè kẹsọ̀rọ̀ ìjà yẹn ni Sunday Igboho ti pe àwọn èèyàn kalẹ̀ pé táwọn ọmọ yìí bá ti dé o ẹ ṣe báyìí o bàbá mi tí wọ́n bú yẹn kọ́ sẹ́tù ẹ̀ kọ́ kó wọn lọ sọ́dọ̀ bàbá kí wọ́n yanjú ẹ̀ ni olóyè gan ò sí nlé ṣùgbọ́n ibi tí mi sọ pé ẹ jẹ́ kí n délẹ̀ sà tí mi sọ pé tá bá bẹ́ràn wí ká bẹ́ràn wí ọmọ tó bú mi lákọ̀ọ́kọ́ tó bẹ̀bẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n tẹ́ pápá ẹ̀ ó ṣẹlẹ̀ kejì bàbá Èkìtì tó wá gbá Tinubu létí mi ò ní dá sí mi ò ní dá sí tó bá ta òòṣà lọ́yà tó gbégún létí mi ò ní gbé sí èmi ní mo ní kinní kan tó jẹgbẹ́ mi lọ tó bá ti sọ pé ọmọ ò lójú tì fẹ́ máa fi mí pa Ọlọ́run tó bá wọn ẹ̀kọ́ pẹ̀tró sẹ́nu kó ṣáná sí máa ra yẹ̀ fún ẹ báyìí ni lẹ́sẹ̀ rí pé Yorùbá nation tá à ń ṣe lẹ́ẹ̀ṣẹ̀ gbọ́dẹ̀ ní àtẹ́nìbọ̀dì mo ń gbọ́ yàn bẹ́ẹ̀ Èkìtì. gbogbo àwa tá a fẹ́ràn Sunday Igboho ní ká sọ fún wípé kó yé kó wèrè mọ́ra mọ́. You are now talking. You are just talking now. nígbà tó mọ ẹ máa gbọ́ mi mà nígbà tó bú gómìnà Ògùn state Sunday Igboho ló parí ẹ̀. I heard about it not for 100,000. ṣẹ́ẹ́rì mà ẹ máa gbọ́ mi mà kì í tún ṣe Sunday Igboho la máa play látú máa bá sọ̀rọ̀ bí o ṣe àwọn tí àwọn ọmọ yìí pè pé ẹjẹ bá mi fẹ́ aláyé o ti túbọ̀ àná sí bíbá yìí o tá a fẹ́ aláyé pé aládùnní ẹyẹ aládùn tuntun forí kó gbó o kó máa pe bàbá ẹ̀ kó máa pe Sunday Igboho mọ́ ṣàgbọ́ mi àwọn ọmọ yẹn ò pe Sunday Igboho direct àwọn kan náà ń pè
pé bàbá aládùn ni o ṣé ẹ rí tó ṣẹlẹ̀ tó fi mú ọ̀rọ̀ 24 hours wá wọ́n pe olóyè láti pálásì ni. àní mo mọ̀ ẹ jẹ́ kí n fi lẹ̀kẹ́ explain fáwọn ènìyàn mi mọ̀ ẹ̀yin lè explain. ló pe àwọn ọmọ yìí ló ń gbú Olúbàdàn yìí pé rárá ẹ fi wọ́n lẹ̀ fún mi màá tó máa dọ̀ máa kó wọn wá sí palace ló mú kí olóyè ò ní nọ́mbà aládùn lọ́wọ́ kò ní nọ́mbà fọ́nìtìkà lọ́wọ́ adẹ́sùmọ̀tò ní tí olóyè náà kó lọ àwọn ọmọ yẹn tẹ̀lé kiri ló mú olóyè pé ẹni yẹn pé àwọn ọmọdé ti gúngi kọjá ewé o wọ́n bú gọ́ọ̀mù òun dá sí èwo ní ọba Olúbàdàn again ó dídí ọba Olúbàdàn ẹ ti mọ̀ báwọn ọmọ yìí ò níran. èmi ní fídíò yẹn lọ́wọ́ náà. wọ́n ní láti límìtì àwọn wèrè tá a máa kó kiri. ẹ ṣe ń sọ̀rọ̀ ni. límìtì wèrè làwọn eléyìí àwọn tí ò níran ẹ wá wò bó ṣe jáde síta sì tán bù yára wọn. ní ẹ̀ tí ẹ kàn mí. ṣé gómìnà mà standard olóyè ti kọjá kán máa irúwà òkìrì wa no torí pé àwọn kan wà tó ń wá ìṣubú Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tọ́lọ́wọ́ ò ní fún wọn ṣe. àṣẹ. kí náà ní ṣẹ́ni ẹni bá kú Sunday Ìgbòho náà torí n tó ṣẹlẹ̀ yìí bí ìgbà tó tọ̀ ń fi igi gún ojú olóore. èmi ò bú olóyè but olóyè kàn respect ara wọn ọ̀tá ti pọ̀ jù. màmá mi I can say it today 85% àwọn tó bú olóyè lẹ́nìí torí ìwẹ̀kùn security tó ń bọ̀ ni tó hàn káwa a ní àwọn àbúrò tó fún ní 200,000 kó máa lọ sórí social media kó lọ máa àtàkùn olóyè Ìgbòho tí yẹ pé bàbá òun ní ẹ bá níbi tí mo bá ń fọyà wọn ẹ̀rí wà tí yẹ ní bàbá pé ẹ gbọ́ kí n gbà tí màá dé gan bábá yìí èyí báyìí náà fóun o òun dẹ̀ ti gbawó mo ní dábàá bí ẹ̀dá tó bá jẹ́ ọmọ àlè jáde síta kó jẹ́ kí n rí ẹ ní òjẹ́ kẹ́ni yẹ ó jáde síta it is because of the ẹkùn ó ṣe wá jẹ́ òun máa fún àwọn lọ́mọ ogun 5 million ẹni tí ò lọ́mọ ogun 10 ní gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá lọ́wọ́n fẹ́ fún òun náà fi jáde síta tó wọ́n wá gbogbo ọ̀nà tó bá rí pẹ́ẹ́lú ti ń ṣẹlẹ̀ bí àwọn náà ti gbé ṣé ẹ rí ẹni bá tẹ̀lé Sowore I pity that one tó bá sọ pé Sowore ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ọ̀bọ̀ ń gbọ̀gbọ̀ gọ̀pẹ́ ni afọ́jú tó ń fi afọ́jú mọ̀nà ni inú kòtò làwọn méjèèjì máa parí ìrìn àjò wọn sí ṣé Sowore lọ́mà ẹ̀wọ̀n tó ṣe ní kóòtù ṣé gbọ́ mi sà ẹ̀wọ̀n tó ṣe ní kóòtù if you see that boy you will know that it's not normal ẹni tó deny orísun ẹ̀ tó deny Yorùbá pé òun ò ṣe Yorùbá pé àwọn Yorùbá lu àwọn bàbá àtijọ́ oníjìbìtì ni tó wá jáde lẹ́nu tó lóun gbèjà àwọn Yorùbá tó di pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin Yorùbá tó wá dúró ń bẹ̀ ìka bàmà àwọn ìlú tó ti tú ní Ondo state ní Kwara state ní Kogi state ní Èkìtì state tí àwọn Fúlàní ti tú tó dẹ́ gbé ẹni kẹta lè pè tó lè dúró tó lè dẹ́rù bà wọ́n wá sọ ọ́ di ọ̀tá wa inú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá dẹ̀ ń dùn ìkẹta nílé ni ó ní kò lóògùn tí Sunday Igboho bá lóògùn èyí tẹ lóògùn ẹ̀ ṣe jáde tó àwọn tó yí olóyè Sunday Igboho ká nìkan kì í ṣe gbogbo ọ̀rọ̀ ní Sunday Igboho a máa dá sí kọ́ọ̀fì Sunday Igboho lọ́rùn lẹ́kọ̀ọ́ jẹ́ ó dání ẹ̀ kọ́jọ́ fèsì ìyàwó àtọmọ ẹ̀ ẹni tó bá ti forí fa nǹkan tí ò yẹ kó forí fa kó lọ́ máa ná tí Sunday Igboho lọ́wọ́ wọn ni kí àwọn olóyè Ìbàdàn ò bá lè fi mú àwọn méjèèjì yẹn fọ́nrí kí àwọn women rights yẹn kán wá lọ súwò Olúbàdàn káwọn máa wò ó. ó dàgbà Èkìtì ẹ ṣeun. ọjọ́ ẹni mi lọ ṣùgbọ́n a máa borí ọmọdé yẹn máa borí. àṣẹ ó máa borí torí àtọ̀run wá lọ́lọ́run ọba mi ti dirí ẹwà fún àkọ́ títí ẹ̀ ibi tí lékelèké ọmọdé yẹn máa ń fọjọ ẹyẹ àparò wọn ò lè mọ bẹ̀ láì. ó dà bàbá Èkìtì ẹ ṣeun gan. ṣàkóso wọn kàn ń bọ́ yájà ni wọ́n ń bọ́ yájà ní ṣègbè lórí iṣẹ́ rẹ̀ o. ẹ ṣeun gan bàbá Èkìtì. ká bá gbé wèrè wá àwa náà máa gbé wèrè pàdé wọn this time around we need it tí Sunday Igboho bá jọ APC mà mò ń sọ kí ọmọ Yorùbá ká tẹ́tí ká gbọ́ tí bàbá Tinubu ò bá mọ ẹgbà ọmọ yẹ ká ọmọ Yorùbá mọ ẹmu wà mo tún repeat again tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ò bá mọ bẹ́ẹ̀ gbà
ó yẹ káwa mọ ọgbọ́n tá a máa fi sọ pé bàbá Tinubu ẹ̀mú kìíní wa ó kan Yorùbá torí nígbà ayé Yar'Adua they give this Fulani ambles jambles lẹ́gbẹ̀ẹ́ àbí ambles yẹn eléyìí tó bá wù yẹn pé àwọn tó ti pààyàn tọ́kọ àwọn ọmọ ṣíbọ́ọ̀gẹ̀ wọ́n kó wọn lọ sí army wọ́n kó wọn lọ sí Nigeria police wọ́n náà pè wọ́n ní defenders Boko Haram ìgbà ayé Jonathan náà the same thing wọ́n kó àwọn ọmọ Niger Delta ní orí ọ̀fẹ́ wọ́n kó AK-47 lé wọn lọ́wọ́ this is our own time tí àwọn náà bá ní AK-47 lọ́wọ́ we be able to flush them out of our land. ẹ ṣe nǹkan bàbá Èkìtì ẹ ṣì wà lórí show ẹ ṣì wà lórí ètò kí n fi ṣàwọn show ìdí ẹ ṣe nǹkan sàbí because èèyàn mẹ́ta náà fẹ́ arrest báyìí èèyàn mẹ́ta ni wọ́n fẹ́ arrest Sunday Igboho ṣá wọ́n ní kí wọ́n lọ káwọn DSS lọ mú àwọn wíwà àwọn human rights tí wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn according to them ní Nàìjíríà wọ́n ló threaten àwọn kan now oni threat tó ń ṣe nísìnyí pé àwọn ọmọ yìí o ẹ kó wọn wá bá mi o like I said má jẹ́ kí èèyàn fà ẹ́ láṣọ ìyá níta gbangba ẹ jẹ́ kí gap máa wà láàrin I am not blaming olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bọ́lá òun ṣe dá wọn níbẹ̀ tí gbà nítorí wọn bá dáyàn bá pè wọn tó máa adjust tó bá wà láàrin ibi tí wọn ti nífẹ̀ẹ́ you don't have to stay there you don't have to be there. Many people nínú Yorùbá nation mo ti wà lórí platform kan tí mo send fídíò síbẹ̀ tí mo sọ pé ẹ má ju fídíò Yorùbáwùyí sínú platform yẹn because mi ò ráyè gba DSS ọ̀nà kan ni kí n bá ẹ ṣe lọ́dọ̀ kọ́ tó bá dáràn lé ní problem tí ayé ẹ nìyẹn màámi Grace ẹ ti dé àwọn náà máa bá mi wo turn pop wọ́n ní kí n stop for now wọ́n ní èèyàn 50 ló turn pop ní èèyàn 274 tó ń wò wá ní èèyàn ẹ̀yìn náà ní èèyàn 274 ẹ bá wa tẹ turn pop lórí show ó yẹ ẹ bá wa tẹ turn pop ẹ bá wa tẹ turn ẹ bá wa share fídíò èmi tẹ́mi bá ti wọnú ètò máa fẹ́ máa ó tó bá ń gbọ́ ó ń gbá skẹ́skẹ́ máa ń jà lára ni ọ̀rọ̀ wà ńlẹ̀ tani ká dá lẹ́bi àní bó ṣe ń lọ ẹ nísìn wọ́n ti àti rí fídíò oríṣiríṣi wípé ṣé ẹ tó fẹ́ lead Yorùbá nation náà ni wọ́n ti gba Yorùbá nation wọ́n ti ń threaten wa but wọ́n ò rí àwọn fídíòs táwọn ọmọ yìí ti ṣe fólóyè before today náà àwọn ọmọ Ìgbò mo sọ fún yín jọ́ tí mo kọ́kọ́ ṣe fò mo ní wọ́n ti gbé kinní yẹn internationally ọ̀rọ̀ olóyè yẹn wọ́n ti fi àwọn nǹkan lẹ́tà wọ́n ti fi back up ẹ̀ internationally mo sọ fún yín jọ́ yẹn náà ṣùgbọ́n ẹ gbọ́ sí mi lẹ́nu náà pọ́ǹsì tí wàá bá yín gbé nísìn pọ́ǹsì tí bá yín gbé kí lẹ máa ṣe nísìn before kó tó di pé ọ̀rọ̀ olóyè máa yìí judicial lélẹ̀ ó ní ká sọ fún yín o ó ní ká sọ fún yín wípé n tó ṣẹlẹ̀ ní Jos according to anonymous náà máa ń pè ó dàpọ̀ anonymous information wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ Jos sọ pé n tó ṣẹlẹ̀ ní Jos níjọ́ Palm Sunday tí ẹ̀jẹ̀ ṣàn yẹn wípé preamble rẹ̀ àwọn ń bọ̀ ni wọ́n lákòdà àwọn ò tí ì wọ mọ́tò so àwọn ò tí ì dé ṣe mọ̀ pé àwọn náà ká sọ fún yín nígbà yẹn pé wọ́n ní wọ́n ń bọ̀ ní 28 àwọn èèyàn ní a sọ fún yín adẹ̀ sọ fún yín wọ́n ní after tán bá ti kírun tán báyìí àwọn máa bẹ̀rẹ̀ iṣẹ́ lóní rẹpẹtẹ ṣe pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lóní rẹpẹtẹ náà nísìn so wọ́n ní everybody máa get ready so olóyè Sunday Igboho my advice for you mo ọ̀pẹ́ ìsílẹ̀ for now I know you travelled ọ̀rọ̀ ló máa ń kó mo I don't want to say this out but somebody say èèyàn kọ́ ti sọ síta èmi gbogbo ọ̀rọ̀ kọ́ lè máa ń sọ so àmì náà máa sọ síta mo ọ̀pẹ́ ìsílẹ̀ for now tẹ́ bá lè relax díẹ̀ níbi tẹ́ wà yẹn fine tẹ́ bá wá wò pé àwọn ìyá mi ẹ máa pa wọ́n àwọn ìyá mi àwọn bàbá mi when you come ẹ change ojú yín yes tó máa ń ta ló sọ pé Yorùbáwùyí ló sọ ẹ fi pẹ́pẹ́ díẹ̀ bí mo fi ṣe pù tí atasúyà díẹ̀ ẹ fi sí ọ̀rọ̀ yín apá yẹn make sure pé ẹ rèsì ẹ̀ díẹ̀ tó máa sọ pé o gbéraga àdìsá sọ fún wọn pé ní èṣìṣì kì í jọmọ lẹ́ẹ̀mejì
Sunday Igboho gbéraga jẹ́ kó sọ bẹ́ẹ̀ orí Àkànbí Tinubu ṣínṣin wà lórí ẹ̀ kò gbọ́ nánà kò gbọ́ nǹkan kan Ọlọ́run fúnra rẹ̀ kò fẹ́ àrífín tó ṣe wà nínú sánmọ̀ wà máa wo layers tó fi protect rẹ̀ tọ́lọ́run ò bá sínú sánmọ̀ àwọn tó wà lórí internet wọ́n máa drag Ọlọ́run wọ́n á fà wálẹ̀ wọ́n lè san nígbàánu Ọlọ́run fúnra rẹ̀ ó lọ dúró sí sánmọ̀ ni. If you want to come to kinní pọ̀n àwọn tó bá máa wá sílé yín ẹ jẹ́ kí gbẹ̀gàgà díẹ̀ wà ń bẹ̀ ẹ fi ẹgbẹ́ àtúndà yín ẹni kan bá yín wá ṣòdà páàdì díẹ̀ kẹ́ fi sí ẹ fi ṣòdà páàdì díẹ̀ sí apá yín ẹ̀yin tẹ́ ń pẹ́ máa ti pẹ́ jọ ẹ fi ṣòdà páàdì díẹ̀ sí apá yín oná sí ń pè kíkí DSS lọ gbé yín yẹn ṣé DSS bá tún gbé lẹ́lẹ́kejì kí la tún máa sọ kí ni ká tún máa sọ ẹ má sọ pé Tinubu ló wà bẹ́ẹ̀ lọ́wọ́ ta wà yìí olóṣèlú lè fi anybody lẹ̀ fún anything tó bá pè é ló máa di sub 2027 wọn ò ní kọ́ láti fẹ́ anybody lẹ̀ àṣírí ni mo bẹ́ fún yín yẹn tó bá ń wẹ̀ kó gbà tó bá ń wẹ̀ kó má gbà anything wọ́n máa di sub 2027 wọn already àti fi anybody sílẹ̀ anybody so olóyè ẹ̀mẹ̀tẹ̀ champion yín o irú ẹkùn tí wọ́n gbé fún yín gbogbo yẹn kọ́ ló tẹ́ lọ́rùn o so now wọ́n máa yí nísìn Gumi ti ẹ ṣáà mọ̀ Alex ní Alex tó máa ń lọ sí ẹ̀wọ̀n káàkiri activist yìí òyìnbó tó máa ń lọ káàkiri yìí now Bashir Ahmad ti tweet lórí ẹ̀ ó ní bó ṣe lọ ń sunkún ní just tó ń pariwo yẹn ó ní this is a strong call on the relevant authorities to urgently look into the activities of this young foreigner Alex Babri, who has been moving around openly, spreading hate and attempting to incite violence against Nigerians of diverse backgrounds. The authorities should take swift and lawful steps to investigate, apprehend. They should take swift to investigate and apprehend where necessary and ensure accountability to safeguard peace, unity, and public and public order. This is the guy tó máa ń káàkiri pé wọ́n pààyàn níbí o wọ́n pààyàn lọ́hùn o tó wá àgàgà Jos àti Plateau òun ló help wọn níbẹ̀. Now àwọn Fúlàní ń bínú wọ́n ní ó fẹ́ kí àwọn Nigerians kí wọ́n ó fẹ́ insert violent àti bóyá ẹ̀yin Nigerians tí wọ́n pa o bó ṣe ń sọ̀rọ̀ pé kẹ́ dìde o ó ní kẹ́ jà fúnra yín o ẹ dìde o ẹ jà fúnra yín o wọ́n ní wọ́n gbọ́dọ̀ apprehend the necessary authorities àwọn DSS náà ní kán lọ gbé Sunday Igboho tó ń sọ fún yín náà ṣe wọ́n ti ní kán lọ gbé wọ́n ní kán gbé eléyìí náà wọ́n ní they must apprehend him. You cannot talk Nigeria when they say when you say something you say something. When you say something in Nigeria, it will lead to another thing. Now, Baba Gumi, Sheikh Ahmad Gumi, bàbá ẹ̀yìn kan nílẹ̀ Yorùbá tó bàbá yín ni. Bàbá ẹ̀yìn kan nílẹ̀ Yorùbá òun náà ti sọ̀rọ̀. Ó ní CIA agents trailing religious unrest in Plateau. He need to be held accountable. As in àwọn tí wọ́n pa ní Plateau